sọ lúbẹ̀rọ̀ òtítì ọmọ ìdílé ní adéwọ́jọ́ ọmọdé mi ní olórí máyá olórí bàbá rí ọ̀ọ́ni tilẹ̀ ẹ̀fẹ̀ olórí adéwọ́jọ́ ọmọdé mi ní ayé ògúnwùsì olórí kábíyèsí ọ̀ọ́ni tilẹ̀ ẹ̀fẹ̀ olórí aládé gbogbo ọba wúwo lóhùn mo kí gbogbo ìyálóde ilẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀yin yẹmi amadu yìí ṣe o olórí adéwọ́jọ́ ọmọdé mi lóyè àyà kábíyèsí ọ̀jẹ̀jẹ̀ tilẹ̀ ẹ̀fẹ̀ ayé ògúnwùsì olórí yìí káàbọ̀ mo fi gbogbo yìí kí ọmọ túnlé owó jọrí ọgbọ́n body fire ìmúlẹ̀ distinct senator Babájídé Ọ̀pọ̀lọpọ̀ káàbọ̀ engineer Marcus Adéyẹmí take it or leave it ó ti jẹ́ bẹ́ẹ̀. Ìjọ́jíjọ́ ọmọbìnrin Ìdòwú Ayamako ọmọ màmá lóbìnrin àwọn òfìsáyọ̀ kí gbogbo àlejò ọmọbìnrin Ìdòwú Ayamako ọmọ òfìsáyọ̀ kọ́ máa bọ̀. Ladies and gentlemen, permit me to call on the next person to the dancing floor. It's no other person than Princess Ìdòwú, the darling wife to Michael, the daughter of the late Alhaja Afatu Ademinoye Alofisayo. Ladies and gentlemen, all the guests of Ìdòwú Michael, male and female, should please join her to the dancing floor as I'll be calling the bell. Adana, you can change. Over to you. Thank you.
Ọmọ bàbá ti dé.